ajá bá fi 20 ọdún sá ìrìn fàájì. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá Dùn, ẹ káàbọ̀ padà sórí ètò Yorùbá Dùn lédè. Ẹwà wa òun ni èdè wa. Yorùbá dùn lọ́rọ̀, ẹ jẹ́ kí a máa sọ. Kí ni òwe tí a máa gbé yẹ̀wò lórí ètò lówùúrọ̀ yìí náà ni ohun tí ó sọ yìí pé eré tí ajá bá fi 20 ọdún sá ìrìn fàájì ni fún ẹṣin. Kí ni ìtumọ̀ òwe yìí? Ìtumọ̀ òwe ni wípé ohun tí ènìyàn kan tí ó mọ nǹkan ṣe dáadáa, tí ó bá ṣe, ó lè má gbà ju ìṣẹ́jú díẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ. Ṣùgbọ́n ẹni tí kò mọ̀ ọ́n ṣe, ìyẹn la fi wé ajá. Wípé tí ajá bá ń sáré, tó sá eré, tí ẹṣin tó bá máa rin irú eré tí ajá ti sá yìí, tí ẹṣin bá máa rìn, bóyá ẹṣin kan máa láàrin ìṣẹ́jú méjì, ibi tí ajá ti ń sáré bọ̀ tó fẹ́ dé, ẹṣin ti débẹ̀ láàrin ìṣẹ́jú kan. Torí ẹ̀, ohun tí ènìyàn kan ṣe tí ó gba àsìkò púpọ̀ lọ́wọ́ wọn, tí ẹni tí ó ti di ògbóǹtarìgì díẹ̀ bá ṣe, ó lè má gbà tó ìṣẹ́jú péréte lọ́wọ́ wọn. Eré tí ajá bá fi 20 ọdún sá ìrìn fàájì ní fẹ́ṣin. Èyí ni fún tòní. A ò ní ìpàdé ayọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ má gbàgbé láti subscribe sí channel wa lórí YouTube. Ẹ ṣé.